yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sórí ètò yẹn tó kọ́tẹ́ bá ti rí yèyí oge ẹ filẹ̀ òrèǹté yán wọ́n ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ fẹ́ bọ́ nìyẹn we want to talk a fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni a wà lọ́dọ̀ bàbá wa Baba Alubarika bàbá wẹ̀bí dànù bàbá ọmọ olóríire ìyẹn ní Ìgbódú bàbá ẹ bá mi kí gbogbo àwọn aráalé. ṣé yèyí oge ìyá ọlọ́jọ́ bíi gbogbo àtúbà àtúnṣe ìgbà ọdún lọ́dún ní ọdún kan ní gbogbo ẹ̀ ní ọmọ dá lórí aláṣẹ wa ojú tó lé mùlẹ̀ bàbá ẹ̀ ọ̀rẹ́ bàbá ẹ̀ àkọ́bí bàbá ẹ̀ gbogbo wa lápapọ̀ àsọdún ayọ̀. àmín náà àmín lágbára Ọlọ́run àmín ní gbogbo ẹ̀ pátápátá la fi ṣe àmín ẹlẹ́nìkan tí a fẹ́ gbéyẹ̀wò lẹ́nu ni wípé bàbá agboolé àwọn olórin la fẹ́ lò tí a bá ní kí a wò ó ká mú láti ìgbà tó ti bẹ̀rẹ̀ bóyá jíwèrè ni o bóyá gbogbo ẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ orí bí ọ̀tẹ̀ ni láyé Àyìnlá Ọmọwúrà tá a bá mú ìdajì orin Àyìnlá Ọmọwúrà bí ọ̀tẹ̀ bí èbú ni tá a bá tún wá gbé kúrò tá a wá sáyé àwọn Barrister nígbà Barrister lọ sí Amẹ́ríkà tó nìkan nínú àwọn ọmọ wọn sọnù tí wọ́n wà tán rí àdúpẹ́ fọ́lọ́ wọn rí nígbà bàbá wa Kollington máa lọ táwọn máa dé wọn ní kò sí kan náà àwọn tó sọnù o káwọn èèyàn káwọn kan tó bá kọ́ ọmọ wọn kọ́ kìlọ̀ fọ́mọ wọn kó yé wòran kó wòran mọ̀ ń bá wọn bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ yẹn náà wọ́n fà á tí bàbá Barrister fi sílẹ̀ ṣàṣọbora tí a bá ní ká tún wò lọ sọ́dọ̀ táwọn oníjùjú bàbá wa Ebenezer àti bàbá wa King Sunny Adé dèní wọ́n sì jọ ń fà á bó ṣe yẹ kí bóyá wọ́n wá wọ́n ti rí pẹ́gbà tí ń dé ṣùgbọ́n wọ́n ti ń fà lábẹ́lẹ̀ àtúwá mu wá táwọn tó tún wà generation sìn látòrí K1 àwọn náà kẹrẹ bí ọ̀tẹ̀ ni Sidon P ìyẹn náà Òṣùpá Òbésèré gbogbo wọn gbà fúnra wọn bí ọ̀tẹ̀ bàbá ẹ dúró ṣé ọ̀tẹ̀ lọ́ fi dá orin ni. ó ṣe yèyí oge ò rí gbogbo ohun tó ń sọ yìí ọ̀rọ̀ orin látàyé ànábì Ọlọ́run lórin ti wà orin wà èèyàn gidi ní kọrin kí ni mo wí. orin wà èèyàn gidi ní kọrin. ọlọ́pọlọ pípé ní kọrin o tọpọlọ èèyàn ò bá pé kò lè kọrin kódà mo wò ó nínú ìgbàgbọ́ pé gbogbo ẹni tí ń kọrin kì í ṣèyàn lásán bíi màláíkà Ọlọ́run ni wọ́n ṣùgbọ́n Fàṣánsí pẹ̀lú Mùíbí àwọn kọrin orin ànábì làwọn kọ gbogbo èyí wọn tọ̀hún yìn ànábì òsì ó yìn ànábì báwọn ṣe tiwọn ni tá a bá wá ń wá ẹni tó lóhùn jù tó dùn láyé torí ohùn tó dùn bẹ́ẹ̀ o kí ni o ní mo wí ohùn tó dùn bẹ́ẹ̀ àwọn kan bẹ tí wọ́n bá pe Ọlọ́run wọ́n ní Allahumma ya Rabbi salli ala Muhammad àwọn èèyàn ò ní sallallahu alaihi wasallam wasaidiza dàdí nàbí Muhammad sallallahu alaihi wasallam Ànábì Dáúdà lọ́lọ́ fún lóhùn tó dùn kí ni mo wí. Ànábì Dáúdà lọ́lọ́ fún lóhùn tó dùn. Ọlọ́run tó wá fún ní tírà Sẹ̀búrà Ọlọ́run tó fún Ànábì Dáúdà ní tírà Sẹ̀búrà nígbà tí ayé tó bá wá parẹ́ tán tẹ́ni náà ń lọ tẹ́ni àlìjánà ń lọ Ọlọ́run o wọ́n kàwá pẹ́ ní iná Ọlọ́run kí ni jẹ́ kéèyàn ó dẹni iná ọ̀tẹ̀ ni kí ni onímọ̀ wí. ọ̀tẹ̀ ló ń jẹ́ kéèyàn dẹni iná. ẹni ọba wà níwájú làwọn olórin ànábì yìn kìí sàṣokọ àwọn ẹni yẹn nu ó kọ ànábì ní Fàṣánsí àti Mùíbí yìn o mbà wọn bá ní wasaidi zadati nàbí Muhammad gbogbo àwọn èèyàn ò ní sallallahu alaihi wasallam wasaidi zadati nàbí
Muhammad sallallahu alaihi wasallam. Téèyàn bá mọ orin tínú bá kún, téèyàn bá gbọ́ orin tó dáa, ìbànújẹ́ ó kúrò láyé òǹtọ̀, ìbànújẹ́ ó kúrò láyé òǹtọ̀, ìrònú ó kúrò láyé òǹtọ̀, ọ̀tẹ̀ ó kúrò láyé òǹtọ̀. Ṣé ẹ wá rí Fàsánsí pẹ̀lú Muyideen, àwọn kọrin bẹ́ẹ̀ wọ́n yin ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ṣé ẹ wá rí Tàyìnlá Ọmọwúrà àti Fàtáì olówó ń yọ̀, àwa ò kéré, àwa ò kéré ń gbà náà, abórin wọn. Haruna Ìṣọ̀lá pẹ̀lú Kásùmù Àdìó lódòdó lẹ sọ, abórin wọn. Kí ni mo wí? Abórin wọn, àbátàwọn náà. Gbà yẹn Àyìnlá Ọmọwúrà ọmọ ní Fàtáì olówó ní ọmọ ní ẹkẹ ewúrẹ́ wọlé, ẹlágùntàn wọlé, alágọríngò Toyota ewúrẹ́ ní fi kó. Tọ̀hún náà ọmọkùnrin pé abanijẹ́ ni mọ́ọ̀nù yìí kó sọ pé mo gbé ewúrẹ́. Gbogbo wọn ń kọrin gbà náà lọ́hùn, onímú olùrù, onímú odó, gbogbo yẹn àwọn fi ń tajà ni. Kí ni onímú wí? Àwọn yẹn ń fi èébú yẹn tajà ni. Nígbà náà lọ́hùn olórin tí ọba mọ̀yàn bú wọn ò ní gba tiẹ̀. Ṣé ẹ mọ̀ pé Kọ̀líńtì Àyìnlá ọ̀rẹ́ mi ni, ó gbèjà olówó ń yọ̀, ó gbèjà Àyìnlá Ọmọwúrà. Nígbà náà lọ́hùn ilé ń pe ìyá olówó ń yọ̀ ní ìyá onípákó, oníkíní kan, àwọn náà ṣe bẹ́ẹ̀. Gbogbo ìgbà náà lọ nígbà wọ́n tún fèsì ẹ̀, àwọn yìí ni wọ́n sọ ọ́ dọ̀tẹ̀. Ṣé ẹ mọ̀ pé orogún òwò ni? Kí ni mo wí? Orogún òwò. Orogún òwò ni, kò yé wọn ni, orogún òwò ni. Ó dàbí pé kẹ́nìkan máa tata, kẹ́nìkan máa tata, kẹ́nìkan máa ta ẹni tó bá ń tàtẹ, tẹ́nìkan ń tàtẹ ń bí, tẹ́nìkan tó ń tàtẹ lẹ́gbẹ̀ẹ́. Orogún òwò ni. Ẹni ìyá kìíní bá mú ráìsì, ìyá kìíní bá mú kìíní, tí wọ́n bá ti ń yàdọ̀ ẹ̀jù wọ́n á máa la rẹ̀. Orogún òwò ni. Tìyálé tìyàwó, kí ni ń fàjà wọn tí wọ́n fi ń pè wọ́n lórogún? Ṣé bórogún ọkọ tìyàwó tìyálé tìyàwó náà ni? Orogún òwò ni. Ṣùgbọ́n orogún òwò ó ń bí gbá, ó ń bí àwò, torí pé wọ́n ní orin ló bí ọ̀tẹ̀. Kí ni mo wí? Orin ló bí ọ̀tẹ̀. Orin ló bí ọ̀tẹ̀ o. Kí ni mo wí? Orin ló bí ọ̀tẹ̀. Orin ló bí ọ̀tẹ̀ o. Ká mọ́ para wa o, ká mọ́ tanra wa o. Nígbà ẹnìkan bá wà nílé tó ń kọrin, ìyá kìíní olójú ṣòǹgó ẹlẹ́kìíní kan, orin tẹ́nìkan fi bú ẹnìkan tó wọ́n ń kọ́ nínú ilé. Gbogbo inú ilé téèyàn bá fẹ́ kó tò láyé, ní baálé ilé tó dáa, kò ní gbà kí ìyàwó rẹ̀ ó máa kọrin. Kí ni oní mo wí? Kò ní gbà kí ìyàwó ẹ̀ máa kọrin. Kó máa kọrin òwe nínú ilé. Orin òwe. Nínú ilé, gbogbo ẹ̀dá tí bá ti ń kọrin òwe, ìyẹn ti kú òlé èèyàn, ó ti dẹni ọ̀tẹ̀. ń lọ sọ àwọn olórin yẹn dẹni ọ̀tẹ̀. Ṣùgbọ́n ọ̀tẹ̀ máa ń bọ́ lọ́tẹ̀ lọ ní o. Gbogbo ẹni ọba ti fẹ́ wọn kò yé wọn ní o. Ọ̀tẹ̀ ní tí ọlọ́tẹ̀ mọ́lẹ̀ o. Kí ni mo wí? Ọ̀tẹ̀ máa ń tí ọlọ́tẹ̀. Téèyàn ọba búyàn kò ní kí wọ́n má gbórin ẹ̀. Kí ni mo sọ? Téèyàn ọba búyàn kò ní wọ́n má gbórin. Kò ní kí wọ́n má gbórin ẹ̀. Gbogbo ẹ̀dá tí ń búyàn kọ́ ni wọ́n mọ káwọn míì fẹ́ orin rẹ̀. Àwọn bàbá wa jọ̀hún, àwọn làbáíkà, àwọn wàábì wákà, abáwọn náà táwọn náà ń ṣe wákà. Àwọn bàbá lágbàjì, àwọn kọ́kọ́ àfáà kan lọ kọ́kọ́ fi wáàsí ṣe wákà, tó fi wákà náà tó fi ṣe wáàsí. Ńgbà náà lọ́hùn a máa dá wákà
pé gbàdúrà wa bí a ṣe ń fẹ́, gbàdúrà wa bí a ṣe ń fẹ́, wọlá wí pé a ò lẹ́nìkan, gbàdúrà wa bí a ṣe ń fẹ́, lọ́lá náà bí kò gbàdúrà wa, gbàdúrà wa bí a ṣe ń fẹ́. Àwọn orin yìí sórin ọ̀tẹ̀, orin ọlọ́nu. Orú ìyá tó kan ṣohun rere fún mi lọ́dún yìí, ọba ńlá. Ṣohun rere fún mi lọ́dún yìí, ọlọ́run ọba. Kọ̀tá mi rí mi, kọ̀rẹ́ mi rí mi, àwọn ará ilé mi, àwọn aládùúgbò mi, kán lanu hà kán má lè panu dé. Kí dáná ọpẹ́ kọ̀tá mi wá ṣàbọ̀jọ. Ọ̀tẹ̀ tí ń wọbẹ̀. Kí ni onímọ̀ wí? Ọ̀tẹ̀ tí wọbẹ̀. Ó ti ní kò sínú èèyàn fífi bẹ̀ lọ́hùn tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. À ń gbàdúrà lànà bọ́ra lẹ̀ ń wò. Ṣé wèrè lọ sáwọn tí Ọlọ́run ti màláíkà ti ń gbàdúrà jẹ́ wèrè ni? Ẹni ọba ti bọ́ra lẹ̀ ń wò ọmọ kó ti ya wèrè. Àìmọ̀ nǹkan ní jọ ayé lẹ́nu, àìmọ̀ nǹkan ní jọ wà lẹ́nu, àìmọ̀ nǹkan ní jẹ́ kéèyàn ọmọ hùwà, ọmọ abojú, abimú, abẹsẹ̀, ìyẹ́ ò ní kíní. Àwọn orin Ọlọ́run bẹ Christian ti kọ́. Ẹ wo bàbá olórin kan ń jọ́sí ní obìnrin tàbí sídìlé ọ̀tọ̀, ọkùnrin tàbí sídìlé ọ̀tọ̀, òbí ọ̀tọ̀ọ̀tọ̀ ló tọ́ wọn dàgbà, wọ́n sì parapọ̀ wọ́n di tọkọ-tìyàwó. Sùúrù ló kàn láti mọ̀ wàá rẹ ní. Ọmọ pé wàásí ló ṣe o, kò sórin ọ̀tẹ̀ báwọn. Nínú àwọn olórin ẹ̀mí náà tí wọ́n ń kọrin ọ̀tẹ̀ ń bẹ, nínú àwọn jùjú tí ń kọrin ọ̀tẹ̀ ń bẹ, nínú àwọn tàfà tí ń kọrin ọ̀tẹ̀ ń bẹ, nínú ẹlẹ́sìn ká àbáláyé tí ń kọrin ọ̀tẹ̀ ń bẹ. Àwọn oníkìní kan náà wọ́n ní ntí lágbájá ò lè gbà ni ó fi lọ ni wọ́n á wá lè ju kòkò bí ọba àròdù. Àwọn olóòṣànú o, wọ olóòṣà tó ń lọ bòòṣà, tó ń lọ tako ṣéṣù, èṣù tẹ́lẹ̀ tí ń kanra, tó wọ́n sọ pé nìkan lejú kókókó bí ọba àròdù. Mọ̀ pọ́tẹ̀ ní í ṣe o, ọ̀tẹ̀ ní ń ba nǹkan jẹ́. Olórin dáadáa ò ní dìtẹ̀, ọ̀tẹ̀ máa ń bọ́tẹ̀ lọ ní. Ẹ fọ̀tẹ́lẹ̀ kọrin gidi, ẹ kìyàn. Gbọ́dà sáàkì gbọ́dà sáàkì, ta ni wọ́n ń pè bẹ́ẹ̀? Wọ́n máa ń ní dànsáàkì dànsáàkì, náwó náwó ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ọmọ pé wọ́n ń pe dànsáàkì fọ́n máa hun. Àwọn ọmọ pé kè sókì bàbá òun ni. Ọmọ pé dànsáàkì là ń kí ọmọ náwó náwó. Wọ́n ní òun gbọ́ dànsáàkì òun dùnnú, òun gbọ́ dànsáàkì òun wá ń bẹ́ bọ̀. Àwọn ọmọ pé kè sókì bàbá òun ni. Ò mọ̀ pé dànsáàkì là kí ọmọ náwó náwó. Ṣẹ́gbọ́n mi, àwọn orin ìdùnnú nù, ṣẹ́gbádùn ọ̀rọ̀ mi tó, ṣùgbọ́n ó tún jẹ mọ́tẹ̀. Ìyẹn orin yẹn náà. Ó ti tún jọ mọ́tẹ̀. Ọ̀gbọ́n odò láyé ń jọ́sí tó ní táwọn bá kàràgbà tán, ìṣẹ́nu bàbá rẹ̀ dìbọn ni. A ní bó ké bó yan ìníná páà. Ọ̀tẹ̀ náà ni. Kí ni onímọ̀ wí? Gbogbo orin wọ̀nwọ̀n yẹn kí wọ́n mú àwọn bàbá ti kọ́. Haruna Ìṣọ̀lá, odò ní tìwóró, ìràwé gbó ti bọ́ọ̀lù gbó ṣe. Pẹ̀lú oògùn làwọn fi jagun, oògùn ìgbà náà lọ́hùn-ún ni wọ́n fi jagun orin. Àwọn ti wá mú yẹn kúrò, àwọn tìṣán wá mú ọ̀tẹ̀ kúrò. Ọ̀tẹ̀ máa ń bọ́ lọ́tẹ̀ lọ ni. Owó kí nǹkan mélòó ní gúnyàn? Owó ń gúnyàn. Òṣì náà máa ń gúnyàn. Òṣì gun ló ti a ní mo lè gún òṣì ní gun ọmọdé okó tí ẹ bẹ́ẹ̀. Tó sì bá gún èèyàn wá báwo oníṣègùn ńlá yóò ya wèrè. Ayé bàbá ọlọ́mọlẹ́dẹ̀ nínú ò ní sọ̀rọ̀ mọ́ láyé kò sì ní sọ ọmọ. Ògùn rẹ ló ń ògùn kà wọ́n, wọ́n mo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kí ni oní mo wí? Ògùn rẹ ló ń ògùn kà wọ́n, bí wọ́n ti sọ pé kí ni àwọn bàbá jọ̀hún wá ní ìràwé tó bá ti bọ́ọ̀lù wò ó dègbénú.
wọ́n mú sáwùrú wọn dì í lẹ́nu pé lágbájá ò tó sọ̀rọ̀ mọ́ kò ní sọ nǹkan kan mọ́ àwọn ọmọ náà lọ mú gini lọ́mọ́ta dàbí kò sóògùn mọ́ àwọn ọmọ jọ mú ògógóró jẹ́ láwọn ń hùwà kínní yìí ńlọmọ́ta ayé òṣèlú ti ṣe kí kálukú ọmọ sọ̀rọ̀ ẹ̀ tí kálukú bá ti lọ mú ìgbàdí tó ti ọba tọ́jú ara ẹ̀ kalẹ̀ ọmọ tó bá ṣe bélebèle yóò gbé apá kò ní lè gbé alágẹmẹyọ kan ni kí ni onímọ̀ wí ayé ìgbà náà tí wọ́n ń kọrin ọ̀tẹ̀ ọmọ mi lè jáde kọ́ mọ́ wọlé mọ́ ọmọ mi lè gbà pápá yìí kọ́ mọ́ rí gbé kalẹ̀ mọ́ ìyẹn ni pé kí kálukú ọ ṣọ́ra kọ́ mọ́ kọrin ọ̀tẹ̀ kọ́ mọ́ kọrin ìbànújẹ́ kọ́ mọ́ kọrin òṣì kọ́ kọrin àyìn ọlọ́run kínú ọlọ́run gan ó dùn kí nàìjíríà ó rójú kí gbogbo àgbáńláyé ó rójú kéèyàn kọrin kọ́ mọ́ pé rẹ̀ ní wèrè ìyẹn ò tí mọ̀ pé yọ́bọ̀ ọlọ́mọ yà ń wèrè ní ó bá gbé rẹ̀ ń wèrè ọlọ́run ní yà ń wèrè níjó ti gbé rẹ̀ ń wèrè ọlọ́mọdé ó yà wèrè orúkọ rere àtòrin rere ńláyé fi rójú o jọ dáa fún wa o mọ́jà sì jẹ mọ́jà sì wo ó dijọ́ mẹ́jọ ẹ̀ ń gbọ́ yín o. òun náà ní ẹ ti gbọ́ yẹn wọ́n ní ọ̀tẹ̀ ó máa ń tẹ ọlọ́tẹ̀ mọ́lẹ̀ ní ẹ̀jẹ̀ àṣọ́ra ṣe kí ọ̀tẹ̀ má bàa tẹ̀ wá èyí lẹ ti gbọ́ látẹnu bàbá Alubarika bàbá wẹbí dànù tán wà ní Ìgbòdú ọmọọṣẹ́ ní kí wọ́n wá wẹ ẹbí títí ẹ dànù kó wá ṣoríire torí pé oríire ò férò ọ̀tọ̀ bá wá oríire lóríire ń ṣe kí ni lòun wà ọmọọṣẹ́ ní kó wá bá sọ́dọ̀ bàbá Alubarika tàbí kò pè wọ́n lórí 08023829492 08023829492 bíkíbi tí wọ́n bá ń bọ̀ dé Ìkòròdú gáréèjì tó bá ti ń bọ̀ ẹ̀kọ́ tó lọ sí Ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní Gbódú junction kò béèrè bàbá Alubarika kò ní tán nílé oníkálukú wa ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.